fídíò tí bàbá Nasiri Israel tí wọ́n ṣe láti fi apologize lórí fídíò tí wọ́n ṣe tó condemn màmá wa Bọ́lá Ìgè, lórí fídíò tí wọ́n ṣe tẹ́lẹ̀ tí wọ́n ti condemn Tọ́pẹ́ Àlàbí àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run tí mo mọ̀ tí ẹ̀yin tẹ́ dẹ̀ ń gbọ́ mi tẹ́ jẹ́ onílàákàyè èèyàn náà tẹ́ mọ̀. Bàbá Nasiri Israel wọ́n ti jáde láti wá apologize lórí ọ̀rọ̀ àwọn fídíò yìí. Fine, inú mi dùn pé irú nǹkan báyìí ó lè ṣẹlẹ̀. Bàbá, mo fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ dájú wípé bàbá confirm ẹni tó mọ òfin ni. Even when I am dealing with my client, mo ń fi ọpọlọ deal pẹ̀lú wọn because mo mọ̀ pé àwọn client tó ń wá síwájú wa, àwọn èèyàn tí wọ́n ń wá síwájú wa fún ìrànlọ́wọ́, I know very well pé wọ́n lè gbé wa ṣubú lábẹ́ ohun tẹ́yin gan mọ̀. Bàbá Nasiri Israel, so the even client àwọn tó ti ẹ̀ ń wá fàdúrà fúnra wọn, wọ́n lè gbé ìránṣẹ́ Ọlọ́run ṣubú. So therefore à ń fi ọgbọ́n Ọlọ́run deal pẹ̀lú wọn. Bàbá wa ń deal pẹ̀lú wọn yẹn, à ń ronú legal aspect pé èèyàn ní láti bẹ̀rù òfin. À ń ronú ẹ̀ ṣe àwa ò bínú sí i. A kàn sọ wípé àgbà ò ní wà lọ́jà kí orí ọmọ tuntun kó bàjẹ́. Mi ò wá mọ̀ tẹ́ bá wà nínú àwọn tó tako òwe, ṣùgbọ́n tẹ́ ò bá sí nínú àwọn tó tako òwe, bàbá ẹ mọ̀ wípé ohun tí mo sọ yẹn ó di òwe àwọn àgbàlagbà. Àbáyéjà a lè jẹ́ ọ̀tá ara wa láyéláyé, ṣùgbọ́n nígbà tí a rí wípé ibi tẹ́ ẹ̀ mọ̀rọ̀ lọ yìí lè ba nǹkan jẹ́ gẹ́gẹ́ bí àgbàlagbà, òun la ṣe bọ́ta. A fọ́ gbogbo ẹ̀ làwọn fi ń gbé jáde wípé ẹ lọ wo Ayọ̀ Babalọ́lá, kì í ṣe pé ojú wọn náà ò rí, ojú àwọn bàbá yìí rí. Ẹ wo Mósè Orímọládé, kì í ṣe pé ojú wọn náà ò rí, ojú wọn rí nǹkan o. Ẹ wo Ọ̀ṣọ́fà, kì í ṣe pé ojú àwọn èèyàn yìí ò rí, ojú wọn rí mẹ́wàá orí ṣége. Ṣùgbọ́n ṣágbà lè wà lọ́jà kó rí ọmọ tuntun wọ́. Tó bá yẹ pé bí ìyẹn la fi sọ pé tó bá yẹ pé báwọn yẹn ṣe ṣe nìyẹn, a ò ní bá CAC, a ò ní bá Kérúbù mọ́, a ò dẹ̀ ní bá Celestial mọ́. A ò ní bá apostoli, that is the apostolic church mọ́. A ò ní bá GAC mọ́. Tàbí bí Sàdẹ́là ṣe ṣe nìyẹn, a ò ní bá ojú wọn rí. Ẹni tó bá ti pè lágbàlagbà, ẹni tó bá ti pè lólórí, ó máa wò sú. Tètè bá sọ̀rọ̀ jù, nǹkan máa bàjẹ́. Bẹ́ẹ̀ ni. Wọ́n gbé ẹjọ́ kan dọ́dọ̀ mi lọ́sàn-án yìí. Wọ́n ní dádì káwọn tó jà o, àwọn fẹ́ wá fi ẹjọ́ yìí sùn yín o. Àwọn rí pé ọmọ àwọn ó ń tẹ̀lé
ọmọ kan báyìí. Then bó ṣe wá ń tẹ̀lé àwọn wá ń bọ́mọ yẹn wí, àwọn ò fẹ́ ọmọ tó ń tẹ̀lé yìí tó ló fẹ́ fẹ́ yìí. Kó tó wá ní kó tó di pé àwọn bẹ̀rẹ̀ sí ń hùwà kan tí mo máa dọ́ pé àwọn làwọn wà níbi tó yẹ wá yìí o, kó má di pé màmá bínú àwọn fẹ́ jẹ́ kí n bá wọn dá sí mo ní listing. Ẹ̀yin náà lẹ lè fa wàhálà. Tèmi bá fa wàhálà gẹ́gẹ́ bí olórí, nǹkan máa bàjẹ́. Ká tó ṣẹ́jú pẹ́rẹ́, ẹni tí mo lọ sọ fún pé láyé ẹ má jẹ́ ń rí ẹ pẹ̀lú ọmọ ẹni báyìí, wàá padà rí pé ẹni yẹn náà kú ní church. Ìkejì, fámìlì yẹn táìpùn náà látó wá sọ pé ẹ fọmọ yìí sílẹ̀ jẹ́ kó máa fẹ́ra, kó tó ṣẹ́jú pẹ́rẹ́ wọ́n ti mọ́ ọmọ wọn kó wájú Olúwa. Àgbàlagbà máa ń wò su, ìyẹn là ń sọ fún yín bàbá. Ní ìbáyín jà, mi ń ṣọ̀tá yín. Tí Ọlọ́run gan ò bá wò su ni ilé ayé ìyá ti pojú dé. Tẹ́yìn bá wá wò su yẹn, ẹ padà rí wípé ohun tẹ́ ẹ fẹ́ jẹ́ kó ṣẹlẹ̀ gangan nínú ọkàn yín, tẹ́ ẹ fi wá bọ́ta láti máa sọ àwọn ọ̀rọ̀ yẹn tí kò jẹ́ kẹ́ ẹ sọ níta yẹn, ohun yẹn máa padà ṣẹlẹ̀. Ìyẹn ló fi ń sọ pé ibi gẹrẹjẹ la ti ń bá gbàlagbà. Ní ìbáyín jà, gbogbo ẹ̀yin onílàákàyè ẹ mọ̀ mí, ẹ mọ ohun tí mo lè sọ. Mo dẹ̀ máa ń jó yé yín, kì í ṣe pé mi kì í ṣe ẹlẹ́ṣẹ̀. Ẹlẹ́ṣẹ̀ ni mí, mo dẹ́ṣẹ̀ kú, mo máa ń tẹnu mọ́. Ṣẹ̀kó tó di pé àwọn kan máa ní ṣe pásítọ̀ náà ló sọ pé òun dẹ́ṣẹ̀ kú. Mo dẹ́ṣẹ̀ kú, mo dẹ́ṣẹ̀ gan. Ṣùgbọ́n mo bẹ̀rù Ọlọ́run, mo wà nínú àwọn èèyàn tó ní ìbẹ̀rù Ọlọ́run gan. Mo bẹ̀rù Ọlọ́run gan. Ọlọ́run dẹ̀ fún mi ní làákàyè. Mo mọ̀ pé òun ló fún mi. Mi ò dẹ̀ fẹ́ hurt ẹnikẹ́ni pẹ̀lú làákàyè mi. Ṣẹ̀dí ó létí tí mo kàn sọ fáwọn èèyàn pé wẹ́ ẹ̀yin náà lẹ lè ṣiṣẹ́ yín. Tó tèmi bá dá sí gẹ́gẹ́ bí olórí, nǹkan máa bàjẹ́. Akọrin ni èyí lè lọ kó má wá mọ́, tọ̀hún lè lọ kó má wá mọ́, kí wá ní èrè tèmi. But tẹ́yin bá ja ìjà yẹn níbi tẹ́ ẹ bá jáde, àwa lè débẹ̀ pé kí ló fàjà, kí ló ṣẹlẹ̀. Ẹni ní kó má fọ ọmọ òun mọ́, ẹ fi wọn rárí wọn sílẹ̀. Ṣùgbọ́n táwa bá coming boom, nǹkan máa bàjẹ́. Nǹkan máa bàjẹ́. Ìyẹn làwa ṣe ń sọ. Ṣé inú wa dùn pé ẹ apologize, ṣùgbọ́n mo bẹ̀ yín bàbá, ẹ dúró bí àgbàlagbà. Bọ́rọ̀ ò bá ṣe wá yọjú, ẹ ra fi sílẹ̀. Kò sẹ́tọ̀ nínú wípé ká wá jáde kí ni aṣẹ́wó ni ló bá yé ọmọ ẹ̀jẹ̀. Mi ò tún fẹ́ lọ síbẹ̀ yẹn mọ́. Kò sí ẹ̀tọ́ a máa ní màmá Bọ́lá Ìgè láàrin ibẹ̀ yẹn. Tó bá pé màmá wọn ò fi ọgbọ́n Ọlọ́run gan ṣe ni màmá máa bá Tọ́pẹ́ Àlàbí jà. No, èèyàn lè change orin, èèyàn lè tún yí orin padà sí another form. Ayé àtijọ́ ti lọ, olóhùn àtijọ́ ti lọ, Bíbélì sọ bẹ́ẹ̀. Nǹkan tó ń ṣe ń sìn la máa ń reform orin sí láti lè suit ohun tó ń ṣẹlẹ̀ nísinsìnyí in order to gain people's mind. Ọ̀pọ̀lọpọ̀ orin làwọn èèyàn tí ẹ fẹ́ gbọ́ létí tó bá ti play ẹ̀ tó máa gbé kó mẹ́. Ó ti mọ̀ pé yìí ò ń ṣe orin táwọn fẹ́ gbọ́. Ṣùgbọ́n tó bá yẹ pé orin tí wọ́n tún reform fún generation tàkókò yìí ni a gbọ́ sétí níbi tí wọ́n ti ń gbọ́ yẹn, a gbọ́ message Jésù níbẹ̀. So therefore béèyàn kan bá wá ní orin tóun kọ ní 1960 òun fẹ́ reform ẹ̀ dáàdì ó mọ̀ dí. Kò ṣe pé bóyá nítorí pé wọ́n tako orin yẹn. Àwa ti jáde fún Tọ́pẹ́ Àlàbí rí nígbà tó tako orin èèyàn kan bóyá aláṣeyọrí ni.
a ti jáde fún màmá Bọ́lá Ìgè nígbà tí wọ́n tako orin èèyàn kan bóyá kínní yìí náà ní kí ló ti ń pè onídùúró mi bí nǹkan gbà yẹn mo wá ń jẹ́ kó yé màmá wípé orin tẹ́ ẹ takò yìí mi máa ń kọ́ mo máa ń sunkún bóyá onídùúró mi lórin yẹn wọ́n ti dàgbé orin yẹn ẹ̀yin tẹ́ ẹ mọ̀ ẹ jọ ẹ bá mi fi sílẹ̀ ní comment section mo bẹ̀ yín ni bóyá onídùúró mi ẹ ṣé gan ni onídùúró mi ẹ ṣé gan bó jẹ́ ènìyàn ló dúró yìí bá mo wá mú orin tí màmá yẹn takò nígbà yẹn bóyá orin aláṣeyọrí yìí náà ni mo ti jáde fún aláṣeyọrí yìí náà gangan mo ti jáde fún rí ní ìgbà tí mo rí i pé aláṣeyọrí ìyà ń jọmọ Nàìjíríà ìwọ ló ń kọrin fún àwọn èèyàn báyìí bàbá mo jáde lórí pé mo rí fat nǹkan ni pé kò jẹ́ kó rí bẹ́ẹ̀ mi ò jáde lórí pé self interest mi àbí nǹkan kan mo jáde pé nǹkan yìí náà kò jẹ́ kó rí báyìí kò dáa tó bá ń lọ a máa convince àwọn èèyàn o àwọn èèyàn tá a dẹ̀ gbé dání tá a pè ń client yìí kí n sọ fún yín wọn ò ní brain ibi tẹ́ bá tì wọ́n sí ni wọ́n ń lọ báwọn kan bá tì wọ́n síbi wọ́n á gbàbẹ̀ báwọn kan bá tì wọ́n síbi wọ́n á gbàbẹ̀. So therefore inú mi á dùn tí bàbá Násírì bá tún try kẹ́ fi ọkàn sí òwe bíi méjì tí mo pa nínú fídíò yìí mi ì bá yín jà ṣùgbọ́n àgbà kìíní kò ní wà lọ́jà kí orí ọmọ tuntun kó wọ̀ ẹ̀yin dẹ̀kẹ̀rí lẹ ní òye làgbàlagbà máa ń wò ṣé tá a bá máa ń ṣerú nǹkan tí ó padà ṣẹlẹ̀ tá a rí yẹn tá a fi tìtorí ẹ̀ jáde yẹn nǹkan máa bàjẹ́ àní rí èèyàn kankan bàbá ẹ̀ jọ ẹ gbọ́ ọ̀rọ̀ tí mò ń sọ àní rí ẹnikẹ́ni fi ìgbàgbọ́ lé lọ́wọ́ mọ́ nítorí pé ọkàn àwọn èèyàn máa ṣàkó lọ pátápátá ẹ mọye orin tí Tọ́pẹ́ Àlàbí ti kọ tó dẹ̀ ti change ọkàn àwọn I am telling you mi ò rí Tọ́pẹ́ Àlàbí rí màmá Bọ́lá rẹ̀ mi ò rí rí tó pé ẹ sọ nínú ọ̀rọ̀ yín pé bóyá nítorí mo fẹ́ bá Sam Olúwalọ́ṣọ̀rẹ́ ni mo ṣe ń support ẹ̀ no ẹ̀yin ò ń ṣe ọ̀tá mi Olúwalọ́ kì í ṣọ̀tá mi tíjà bá dé ó ṣeé ṣe kó ní dòwe ṣùgbọ́n má jẹ́ kó ní dòwe lọ́wọ́ ẹ̀yin àgbàlagbà nítorí wípé tó ní bá dòwe lọ́wọ́ ẹ̀yin àgbàlagbà nǹkan máa bàjẹ́ ẹ̀ tó mò ń tẹnu mọ́ nígbà yẹn they are my colleagues iṣẹ́ kan náà lájọ ń ṣe tí nǹkan bá wá rí báyìí ẹ jẹ́ ká máa gbàdúrà fún wọn kì í ṣọ̀rọ̀ orí íńtánẹ́ẹ̀tì pé kẹ́ wá fẹ́ ti torí ẹ̀ bomi tútù sọ́kàn àwọn èèyàn pé káwọn èèyàn má sin Ọlọ́run mọ́ àìmọye orin Tọ́pẹ́ Àlàbí tó ti change life àwọn èèyàn pátápátá àìmọye orin bàbá Bọ́lá rẹ̀ tó ti change ìgbésí ayé wọn àwọn èèyàn pátápátá sọ́dọ̀ Ọlọ́run. ìyẹn ni ẹ̀yin máa wò kò dẹ̀ sígbà kò sí how many minutes táwọn tí wọn ò ní làákàyè máa fi gbóhun tẹ́ ń sọ tó fi máa ní Tọ́pẹ́ Àlàbí you are idiot Tọ́pẹ́ Àlàbí you are a sinner Tọ́pẹ́ Àlàbí you are kinní kan Tọ́pẹ́ Àlàbí you are a fornicator kò sígbà táwọn èèyàn àwọn tí pé tá à ń dín pẹ̀lú yìí púpọ̀ ló wọn ò ní làákàyè kẹ́ tó ṣẹ́jú pẹ́rẹ́ wọ́n ti bẹ̀rẹ̀ sí unfollow Tọ́pẹ́ Àlàbí bẹ́ẹ̀ dẹ̀kẹ̀rí ohun tí mo ṣáà ń try láti fojú yín sí bàbá Násírù Israel àti gbogbo ẹ̀yin tó tún lè máa ṣerú nǹkan yìí ni wípé ẹ wo àwọn èèyàn yìí kẹ́rí pé ọ̀pọ̀lọpọ̀ ti tara wọn gba Jésù gbọ́ ẹ má wàá jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ tó tara àwọn èèyàn yìí gba Jésù gbọ́ ẹ má jẹ́ kí wọ́n padà lẹ́yìn Jésù. Àgbàlagbà àwa máa gbà ní àgbàlagbà kì í ṣe láńbẹ́
àgbàlagbà wa ní sùúrù, àwa máa wò sùúrù gbogbo ibi tó lè rìn sí, tó lè fi ọ̀rá sọ̀rọ̀ yìí amicably. Tó bá pé kì í ṣe pé nítòótọ́ ẹ fẹ́ wá máa fi YouTube powó ni, kò àwọn ọ̀rọ̀ yìí ò ń ṣe nǹkan tó jẹ́ kó dórí íńtánẹ́ẹ̀tì. Tó bá ń ṣe pé lóòótọ́ ẹ fẹ́ wá máa fi Facebook powó, YouTube powó, ọ̀rọ̀ yìí ò jẹ́ dórí íńtánẹ́ẹ̀tì. Iṣẹ́ olúwa wọn ò ṣe, àwọn tí irú nǹkan yìí bá lọ sí mọ́ lórí wọn ò ṣiṣẹ́ olúwa, not at all, kì í ṣiṣẹ́ olúwa. Tètè èèyàn bá rò wípé ẹ máa wo kan nínú orin Tọ́pẹ́ Àlàbí, kò ṣe pé mo kú máa ń gbọ́, ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó bá wà inú mi á dùn. Jẹ́ ìwòye tí mo ti ẹ̀ lè rántí náà o, mi ò lè rántí, ṣùgbọ́n tí n bá ń gbọ́ ń gbà mí orin Tọ́pẹ́ Àlàbí, ó máa ń jẹ́ kí ọkàn mi máa wà òkè. I'm not, mi ń ṣe fáǹsì èèyàn kan tó ń gbọ́ orin, mi kì í ṣe fáǹsì èèyàn kan tó, mi ò ní nǹkan kan tí mo dìmú jù tó tóbi jù lọ́kàn mi, tó mo dìmú jù láyé mi. Mi ń ṣe fáǹsì tí ń wo Olúalọ́, mi kì í ṣe fáǹsì tí ń wo bàbá Nasiru Israel yìí gan fúnra ẹ̀. Mi ń wo nǹkan, I am just a natural person, but tọ́lọ́run bá padà gbé nǹkan kan wá tí mo rí wọn ni ṣó jẹ́ kí irú yìí máa ṣẹlẹ̀ báyìí. Ìyẹn ló máa ń mú mi jáde máa wá sọ̀rọ̀ nípa ẹ̀. Kì í ṣe pé mò ń bẹ nìyẹn jà, mi ì bá jà, bẹ́ẹ̀ ni mi ì hate ẹ̀, ṣùgbọ́n ohun tí wọ́n ń ṣe tó jẹ́ wípé ó ń convince àwọn èèyàn, òun lèmi fẹ́ sọ̀rọ̀ lé lórí láti lè dá àwọn èèyàn yẹn padà sípò, káwọn náà dẹ̀ jáwọ́ nínú nǹkan táwọn ń ṣe yìí sẹ́, nítorí pé ó mú àwọn èèyàn kúrò níwájú Olúwa. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ kí gbogbo wa tọwọ́ ọmọ wa báṣọ. Bàbá Nasiru, ẹ̀yin tó lè bá mi tún gbé fídíò yìí dọ́dọ̀, inú mi máa dùn. Iṣẹ́ tọ́lọ́run rán wa kọ́, òun ni wípé ká wá máa condemn irú àwọn nǹkan yẹn. Ohun tọ́lọ́run rán wa ni wípé ẹ jẹ́ ká preach, ẹ sọ̀rọ̀ Ọlọ́run, pure ọ̀rọ̀ Ọlọ́run fún àwọn èèyàn. Nínú ibẹ̀ tá ti ń sọ, àwọn tí wọ́n ń wúrí ìwà yẹn máa píìkì tiwọn, even láì dárúkọ wọn, débi páwọn èèyàn máa pọ́ìntì fíńgàsì sáwọn èèyàn yẹn láì dárúkọ wọn rárá. When we preach, people will pick point out of it. Àwọn tí wọ́n tún ṣe irú ẹ̀ṣẹ̀ yẹn, they will pick point out of it. Wọ́n á lè yí padà sí Ọlọ́run. Ohun tọ́lọ́run rán wa nìyẹn. Preach to these people. Ẹ yí ọkàn wọn padà. Ṣẹ́ni tá wá ti sọ̀rọ̀ sí, tá ti gbọ́rò ẹ̀ jáde lórí íńtánẹ́ẹ̀tì, ta ní alágbèrè kan ni, inú mi dùn gan nígbà tó wá padà ṣe birthday fún ìyàwó ẹ̀. Ṣé ẹ mọ̀ pé ọkàn ènìyàn máa tún padà lé sí yín ni? A lé sí yín. Ṣẹ́ni tẹ́ ti sọ pé ó gbọ́mọ ọba fọ́nṣun, ṣé ẹ lérò pé ẹ lè ṣe preaching kan láyé yìí tó ṣèǹjìrú ènìyàn mọ́ láyé? Ẹ ò lè ṣe o. The only thing náà ni pé kí a tọrọ ìdáríjì. Ká bá dẹ̀ tọrọ ìdáríjì, ká jẹ́ kó tinú ọkàn wa wá. Tí nínú fídíò míì tí mo padà rí, mo rí pé ìdáríjì tẹ́ tọrọ yẹn gangan fúnra ẹ̀ kò tinú ọkàn yín wá. Ẹ kò sọ ni nítorí pé ohun tí ayé fẹ́ gbọ́, bàbá, mo sì máa padà débẹ̀. But yìí tẹ́ ẹ ṣe láti apologize yìí, màá fi sínú yìí. Inú wa dùn, ayọ̀ mi kún, ṣùgbọ́n mo ń bẹ̀ yín, ẹ dá àwọn pọ́ìntì méjì mẹ́ta tí mo ń sọ nínú fídíò yìí, ẹ dì wọ́n mú. Kristẹni ò gbọ́dọ̀ bàjẹ́ lọ́wọ́ yín, kò gbọ́dọ̀ bàjẹ́ yẹn, kò ń ṣe pé tó kẹ́ wá máa sọ̀rọ̀ àwọn èèyàn ń ta. No, keep on preaching, keep on preaching. Let your preaching change people. Òun lèmi ń sọ. Ẹ ṣé, ojú òní tì yín, gbogbo onílàákàyè yín, ẹ bá mi share fídíò yìí. Èyí ló máa jẹ́ ìgbà kẹta tí mo tún máa sọ.
ẹ bá mi subscribe lórí YouTube mi yìí, ẹ subscribe lórí TikTok mi, ẹ subscribe lórí Facebook mi. Ó ṣeé ṣe tá a bá rí orí ọ̀fẹ́ táìpù àwọn nǹkan yẹn síbi, ẹ subscribe lórí ẹ̀ kẹ́ ẹ lè máa dúró nídúró wípé a ò fẹ́ jẹ́ kí nǹkan bàjẹ́. Mi ì fẹ́ bá apá bí jà gẹ́gẹ́ bí olórí, a ò dẹ̀ tún fẹ́ bá apá bí jà gẹ́gẹ́ bí olórí. Tá a bá wọn jà nǹkan máa bàjẹ́. Ojú àwọn bàbá yẹn náà rí, wọn ò rẹ́dì àti jà ní nítorí pé kí ìgbàgbọ́ yìí lè dúró. Tàbá jà ìjà ọ̀pọ̀lọpọ̀ wọn máa lọ join nǹkan tó jẹ́ ọjọ́ yìí. Mo ti rí ọmọ tó jẹ́ wípé àwọn òbí ẹ̀ sọ pé òbí dúró gẹ́gẹ́ bí olórí fáwọn ọmọ, wọn ò fi sùúrù bá àwọn méjèèjì rìn, wọ́n láìkì kan jù kan lọ. At the end of the day, nítorí pé wọ́n láìkì kan jù kan lọ, ìkan dẹ̀ lọ join ní court. Ìgbà tó dẹ̀ join ní court nígbà tó dé school, ó padà wá pa ìkejì gbẹ̀yìn ni. Ṣùgbọ́n táwọn òbí bá fara balẹ̀ fáwọn ọmọ yìí gẹ́gẹ́ bí onílàákàyè àti ẹni tó jẹ́ wípé ó mọ ọgbọ́n Ọlọ́run àti èèyàn tó mọ̀ wípé olórí lòun jẹ́, olórí ń fara balẹ̀, nítorí olórí ò bá fara balẹ̀ nǹkan máa bàjẹ́ pátápátá. Wọ́n ṣe pààyàn dànù ní ọmọ kejì tí kò tó fara balẹ̀ fún náà, ìyẹn ò jẹ́rú ayé kò jẹ́rú ọ̀run. Ó ti join ní kóòtù, kò délé kò gbọ́n náà, ó kàn ń sá kiri ni. Èyí tí ẹ̀dẹ̀ ti torí ẹ̀ sọ pé ẹ láìkì ẹni tó join ní kóòtù ti wá pa á. Ṣé ti rí báyìí? Tí olórí ò bá fara balẹ̀, olórí á padà rí pé òun ló máa bí èlùzà, nítorí pé àwọn tó fẹ́ gbé wa ṣubú ti pọ̀ jù, ohun tó fẹ́ gbé wa ṣubú pọ̀ wájú wa, ọ̀tọ̀ làwọn ọ̀tọ̀ tún lóhun. They are too much. Wọ́n fẹ́ gbé wa ṣubú at all cost. Ẹ jẹ́ ká fi yìí kọ́gbọ́n. Kò sẹ́ni tó gbọ́n jù, èmi náà gbọ́n jù, ṣé mo máa ń tẹnu mọ́. Ṣùgbọ́n mo bẹ̀rù Ọlọ́run, Ọlọ́run sì fún mi ní làákàyè. Làákàyè yẹn mo fẹ́ kí mi pẹ̀lú yín jọ ṣíà. Mi ò ní sọ pé nítorí pé ẹ̀yin fẹ́ bú mi kí n má sọ ohun tó Ọlọ́run rán mi. Àwọn èèyàn ń bú mi lójoojúmọ́, mi ò kíá. Ṣùgbọ́n mo mọ̀ pé ohun tó Ọlọ́run rán mi ni. Àwọn ọmọ mi náà dẹ̀ ń rí mi wípé tòótọ́ ni bàbá àwọn sọ. So therefore they we are not ashamed when you insult me. Ẹ share fídíò, ẹ jẹ́ káwọn èèyàn kọ́gbọ́n lórí ẹ̀. Gbogbo àwọn tó pera wọn ní olórí, ẹ jẹ́ kí wọ́n kọ́gbọ́n lórí ẹ̀. Olórí máa ń ní sùúrù ni. Ibi tó jẹ́ kó o ti jà wá béèrè lọ́wọ́ Ọlọ́run, ṣàánú mi. Ṣé jà ni ọ̀rọ̀ bíbá yìí kàn ní àbí kí n fi sùúrù sí i? Ọlọ́run á bá ẹ sọ̀rọ̀. Ẹ ṣé o. Ojú ò ní tì í. Once again, ẹni máa yọ̀ fún yín kò ní padà wá gbé yín lọ́mọ lọ́wọ́. Ẹ bá wa share fídíò yìí, ẹjọ́ dọ́wọ́ bàbá Nasiru. By the time tá a bá tún sọ̀rọ̀ báyìí, if it is I have your number, I will call you. But púpọ̀ nu yín ló ń rí èmi níbi tó pé mo ní irun dàda, ẹlẹ́ṣẹ̀ ni mí, olóògùn ni mí. Fine, olóògùn ni èmi o, mo máa ń tẹnu mọ́. Èmi tẹ̀yìn gan mọ̀ pé olóògùn ni mí, tí kì í ṣe pé mo àìdí ẹ̀ mò ń sọ. Ológun sì lolúwa, olúwa sì lórúkọ rẹ̀. Mo wá ń béèrè lọ́wọ́ gbogbo wọn wípé olóògùn tẹ́ ń pè mí yìí nítorí kíni? Wọ́n nítorí pé mò ń já ewé àti mò ń já igbó. Gbọ́ mi, tó bá jẹ́ pé nítorí ewé àti egbòsẹ̀, mo fi Ọlọ́run búra ẹ̀, olúwa ló lè wé, olúwa ló lè gbó. Onílàákàyè dẹ̀ mọ ohun tí mò ń sọ, àfi ọ̀tá Ọlọ́run àtàwọn tó jẹ́ ọ̀tá wa. So mi ò hide anything. Me hide even fún ọmọ ọjọ́ gan. I don't hide anything for them. Whatever I do, they know. Ẹ̀yin lè ń fi omi ṣèwòsàn, ẹ̀yin lè ń fànà etí ń ṣèwòsàn, kì í ṣe páwa náà ò fi ṣèwòsàn. Màá jẹ́ kó yé yín pé omi tẹ́ rí yẹn gan, it is a medicinal. Òróró tó gbé dání, ewé àti egbò ló ti jáde.
pé at least mo ti dé Israel lẹ́ẹ̀mejì. Wọ́n dẹ̀ mú wa débi igi olive tree. Wọ́n jẹ́ ó yé wa pé olive tree yìí òun làwọn fi ibẹ̀ làwọn ti extract òróró tí wọ́n pè ní anointing oil. Èmi wa mọ̀ yìí tẹ́ ń lò Nàìjíríà o, but yet mi ò dispute ẹ̀, mi ò dispute omi, mi ò lòdì sí òróró tó pé mo mọ ṣọ́ọ̀ṣì òróró tẹ́ ń lò. Mi ò wá mọ̀ bóyá yìí tẹ́ ń lò Nàìjíríà ò ń ṣe ti olive oil, I don't know. Ibi tí ìgbàgbọ́ tó ti dé bíbá gan, ibi òróró tí wọ́n ń lò inú ewé àti gbòòlù ti jáde. Mi ń sọ ohun tí mi ò mọ̀, ohun tí n bá mọ̀ ni mò ń sọ. Mi ń báyàn sọ ohun tí mi ò lè defend nítorí pé mo mọ òfin. Ṣé tá bá wá kó ewé yẹn dání àti egbò téèyàn kan wá nítorí ẹ̀ olóògùn ni mí, it is well with you, I am okay. Èmi ò fara mi pamọ́ náà, àwọn tó wá ń fara wọn pamọ́ ń kọ́. Àlàáfíà ni fún yín, ibẹ̀ kọ́ ni mò ń lọ lénìí. I am a prophet, I am a spiritualist, I run a spiritual church and I do spiritual work for whoever that believe in it. Kì í ṣe gbogbo èèyàn ló gbàgbọ́, but àwọn tó bá gbàgbọ́ tí wọ́n bá wá dọ́dọ̀ wa, àwa máa ṣe fún wọn. Àlàáfíà ni fún yín. God bless you. Bá mi ṣe. Ẹ wo fídíò yìí. Mo kí gbogbo àwọn ọmọ Ọlọ́run kárí ayé. Mo wá sí orí afẹ́fẹ́ ní òní ọjọ́ 9 oṣù kẹfà ọdún 2025 láti tọrọ public apology àti ìforíjì lọ́wọ́ bàbá mi Fúnṣọ́ Àkàndé àti màmá Fúnṣọ́ Àkàndé, màmá mi Bọ́lá Ààrẹ àti màmá Tọ́pẹ́ Àlàbí àti bàbá wa Ẹyẹbí Ọ̀kìn àti bàbá wa Olú Alọ́ àti àwọn àyànfẹ́ tí mo mẹ́sẹ̀gì tí mo ṣe kí ó kan àwọn bàbá àti màmá mi nínú Olúwa tí mo dárúkọ ẹ̀, tí wọ́n pè mí káàkiri pé mẹ́sẹ̀gì yẹn ó ní àwọn àdébò àti pé ó kùn díẹ̀ káàtó. Mo fi àkókò yìí bẹ̀ gbogbo àwọn ọmọ Ọlọ́run ní orúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun. Mo fi àkókò yìí bẹ̀ màmá àti bàbá Fúnṣọ́ Àkàndé, mo fi ọba àwọn ọba, mo fi bẹ̀ yín kí ẹ má bínú. Ọ̀rọ̀ yẹn is a spirit of tongue. Mo bẹ̀ yín ní orúkọ Olúwa. Ẹ wọ ọdún tí ẹ ti mú wa bọ̀ nínú ìrìnàjò yìí, tí ẹ gba odidi ilé fún wa lódúdó sùn, tí ìyàwó mi máa wà lórí òkè tèmi ọ̀dẹ̀ ní sílẹ̀. So ẹ má bínú màmá, mo má bínú dáàdì, mo fi ọkọ àwọn bàbá yín. Bákan náà mo bẹ̀ màmá mi Bọ́lá rẹ̀ ní ọ̀nà gbogbo tí mẹ́sẹ̀gì yẹn. Bàbá Násírì padà kó ọ̀rọ̀ ọmọ jẹ last. Prophet Násírì wọ́n kó ọ̀rọ̀ ọmọ jẹ last. Ẹ wo fídíò yìí. Mo kí gbogbo àwọn ọmọ Ọlọ́run.